Ṣẹ̀fí Àlàó abẹ̀rẹ̀ mo bẹ̀rẹ̀ before Ṣẹ̀fí Àlàó Òṣùpá bẹ̀rẹ̀ lẹ́yìn mi Òbésèré bẹ̀rẹ̀ lẹ́yìn mi Pàsó bẹ̀rẹ̀ lẹ́yìn mi Alhaji Rasheed Ayinde Mèrègè. Alangere o Alangere lẹ́tọ̀. Alhaji Wasiu Ayinde yọ pátán tiẹ̀ kúrò lára Barrister because kò sí olórin tó lè kọjá tí ò ní gbáwájú Barrister kọjá. Alangere. Mọ́bọ́láhùn ló jẹ́ kéré fújì yìí ọkọ̀ rọrùn fún gbogbo everybody because. Alangere. ṣe reason tí music Ayuba fi yàtọ̀ Ayuba is from Ìjẹ̀bú ẹni tó bá read the music Ayuba dáadáa á rí pé. Alangere. It is time to play my music play for me. It is time to play my music everybody oh yeah. It is time to play my music play for me. Okay don't play for me. It is time to play my music. Ẹkúnkún mẹ́niyẹn ní alátọ̀dá tún ṣẹ̀yọ ẹ̀sìn àti ṣúgà. Ìwọ Ọlọ́run ọba ọ̀rọ̀ tẹ̀lé ní máa yà ní ẹ́. Ògìdàn mo yà ṣàwò lọ́ọ̀lọ́run ọba tí ò gbàgbé ẹrú ẹ̀. Ọba tó ní kí bẹbẹ máa bẹ o. Àìní bẹ mọ́ lọ́wọ́ Ẹlẹ́dùmarè bàbá mi lọ́wọ́ ẹ ló bẹ o. Ṣìbà Ọlọ́run Ògìdàn. Alhamdulillah. Mo bẹ̀rẹ̀ iṣẹ́ orin kíkọ Ajíwéré 1977. Gbogbo ìgbà iléyá, gbogbo ìgbà àwẹ̀. A máa kọrin, a máa jí wọn ní sàré. Ìyá Síkírà ẹ dìde ńlẹ̀ nítorí Ọlọ́run sàrí tí tó jẹ́. Bàbá Bàṣírù ká dìde ńlẹ̀ o torí Ọlọ́run sàrí tí tó jẹ́. Àsìkò gbà yẹn, àwọn máa Ajíwéré káàkiri ni o. Mo bẹ̀rẹ̀ Ìbàdàn. From Ìbàdàn tó Ìjẹ̀bú-Òde. 1978 ni mo bí iṣẹ́. Èyí after tí mo bẹ̀rẹ̀ wéré. Mo wà lẹ́kọ̀ọ́. Mo wà ní Mushin. Èmi kọ́ ni Ògìdàn olólàjù tí Wasiu Ayinde sọ ẹ̀. Wíwà ní Mushin mi ní 1978 yẹn, mo ń múra láti lọ sí Ìjẹ̀bú-Òde school. Mi ò pẹ́ ní Mushin kí n tó lọ sí Ìjẹ̀bú. Náà àwọn Pàsó tiẹ̀ ti dèbí wọn ti bẹ̀rẹ̀ báyìí. Ṣínà Kọ́ní ti wà. Wasiu Ayinde ti wà. Yeah, Wasiu Ayinde ti wà 78, 79. Ni mo bẹ̀rẹ̀ fújì gàgàgàgàgà. Ní mo ṣe wọ Ìjẹ̀bú-Òde, ní Ìjẹ̀bú Ìṣíwọ̀. Mo gbé music wọ school ni. Gbogbo táìmì yẹn náà àwọn Alhaji Wasiu Ayinde máa ń wá sí ìlú yẹn láti wá kọrin. Àwọn Barrister, àwọn Alhaji Kollington Àyìnlá, gbogbo máa ń wá wọ́n lọ. Bọ́n ṣe ṣetán ní school mo tó padà sí Mushin. Mo lọ Mushin mọ́ Ṣómólú. Èmi àti àwọn student Fuji, Adéwálé Kọ́ńtà, Òkìjì Síkírù Òkìjì, gbogbo àjọ wa. Tajudeen Àkàndé Adéwálé, Ìdòwú Sálámì, Tajudeen Àkàndé Adéwálé, Pasuma, gbogbo àjọ wa ni. Yes, he's a friend. Àjàó Commander náà àjọ wa ni. Èmi ń gbé ní Johnson Street ní Pedro. Mo ṣe kúrò ní Ṣíwọ̀. Ṣómólú mo láǹsì. Kọ́lédéwó bẹ̀rẹ̀ lẹ́yìn wa. Àwọn tẹ́mi bá ń lé ṣàǹgbà yẹn. Mo bá ọ̀rẹ́ mi kan pè ní Èjìrẹ́ Kòbókò, now Èjìrẹ́ Kọ̀mpútà. Kòbókò ní alias but now Èjìrẹ́ Kollington ló sọ ní Èjìrẹ́ Kọ̀mpútà. Pé why Kòbókò? Máa jẹ́ kọ̀mpútà náà. Yes, so rẹ̀ ń lo kọ̀mpútà yẹn lọ. Iléṣà ló wà. Mo bá ọ̀rẹ́ mi kan pè ní Ìdòwú Sẹ́ríkí, is now an agent, kò kọrin mọ́. Yeah. So mo bá Bíọ́dún Àrẹ̀mú is a teacher about to retire. Níwò yà ọ̀rẹ́ mi dáadáa ní Fàdákà. So nífẹ̀ẹ́ Àtàndára fíù ọ̀rẹ́ mi ni àbúrò mi ni. Ẹ̀dẹ̀ ọ̀rẹ́ mi Sẹ́nitọ́ Akàngbé
àjọwà lẹ́kọ̀ọ́ ni. Yeah, mo ṣe rẹ́kọ̀dì àkọ́ bíi 12 years ago. Nítorí pé kò sí náà lọ́wọ́ láti ọ̀dọ̀ anybody. Èmi mo finance ara mi fún ara mi. Yeah, it is time ni mo pe title ẹ̀. It goes like this. It is time to play my music. Play for me. It is time to play my music, everybody. Oh yeah, it is time to play my music. It is time to play my music. Play for me. Okay, don't play for me. It is time to play my music. Bí ẹ ṣe lọ the second one, mo ṣe ní 2 years ago. Mo pè ní civilization. Ayé ọ̀làjú. Civilization ló gbáyé kan ògidán, ló gbáyé kan ògidán. Kí ló ń jẹ́ civilization? Ọ̀làjú ló ń jẹ́ bẹ́ẹ̀. Ayé ọ̀làjú, òun ṣá ní civilization ògidán Adéwálé. Àwọn ọmọ sẹ́yìn oríṣiríṣi ọ̀nà náà fi ń kíra wọn. Ọmọ bá jí lówùúrọ̀ kùtùkùtù nílé bàbá ẹ̀. Ẹlòmíì àforí kí bàbá ẹ̀. Ṣùgbọ́n nínú ilé tèmi ọmọ tó bá wá láti ilé tó dára tó bá jí lówùúrọ̀. Ìbá àjọkùnrin àdọ̀bálẹ̀ fún bàbá ẹ̀. Bó bá dẹ̀ jóbìnrin ákúnlẹ̀ fún màmá ẹ̀. Èdè pọ̀mọ tó wá láti ilé yìí tó lọ́gbọ́n. So bó ṣe wà lẹ̀. So the third one mo ń propose lè lórí lọ́dún yìí inshallah kọ́lọ́n kó fún mi ṣe. Allahumma mi. Aláǹgèrè. Barrister style ni most of our Fuji musicians kọ láyé oldies. Barrister style, Kollington style. Brother mi kan wọ́n pè wọ́n ní Muyideen Àṣekún owó ìyá ọmọ Ìjẹ̀bú ni wọ́n. Ìjẹ̀bú ìṣíwọ̀ just like Kollington. Kollington style àwọn tó ń play ẹ̀ náà ń gbà yẹn wà. Wọ́n wà bẹ́ẹ̀ kò pọ̀ tó Barrister style. Gbogbo àti K1 stuff jáde lábẹ́ Barrister style. Wọ́n bá láwọn ló jẹ́ kéré Fuji yìí ó rọrùn fún gbogbo everybody because pattern K1 ó wà unique. Obesere náà ní style tiẹ̀, Ayuba ní style tiẹ̀, Paso náà ní style tiẹ̀, yes, Suleiman náà, Alao Malaika náà ní style, Ataiwe náà ní style tiẹ̀. Oníkálùkù ní pattern tí wọ́n tán kọ́ tán dẹ̀ ní followers. Followers Alhaji Wasiu Ayinde ni mi. Style tèmi náà lèmi náà kọ yẹn. Pattern K1 mo fi ń kọrin. It's my mentor. Alhaji Wasiu Ayinde yọ pattern tiẹ̀ kúrò lára Barrister because kò sí olórin tó lè kọjá tí ò ní gbáwájú Barrister kọjá. Civilization ló jẹ́ kí style K1 yàtọ̀. Àwọn Alhaji bá civilization ṣe mọ̀ pé creator ni. Anybody bá dẹ̀ ti create style kan oríṣiríṣi ló máa jáde látàbẹ̀ style yẹn. Tá a dúró lórí style yẹn ká máa yọ tiwọn. So bí bó ṣe jẹ́ nìyẹn kò sẹ́ni tó lè kọjá lọ láì gbára Alhaji Barrister. Ṣe reason tí music Ayuba fi yàtọ̀. You know Ayuba is from Ìjẹ̀bú. Ẹni tó bá read the music Ayuba dáadáa á rí pé Ìjẹ̀bú ló fi ń kọrin. Yes, ó wá modernize ẹ̀ sí style tiẹ̀ tí music ò fi papọ̀ mọ́ tẹnikẹ́ni. Yes, music òun náà unique. Adéwálé Ayuba is a friend. Àjọ bẹ̀rẹ̀ ni. Yeah, Alhaji Rasheed Ayinde àjọ bẹ̀rẹ̀ ni is a friend. Mèrèké. Yeah, ṣùgbọ́n ó yí Ọlọ́run bó ṣe ń tó. Ṣẹ̀fí Àlàó abẹ̀rẹ̀, mo bẹ̀rẹ̀ before Ṣẹ̀fí Àlàó. Gbogbo wọn wà lẹ́yìn mi. Òṣùpá bẹ̀rẹ̀ lẹ́yìn mi. Obesere bẹ̀rẹ̀ lẹ́yìn mi. Paso bẹ̀rẹ̀ lẹ́yìn mi. Màláíkà wọ́n pọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ti gbà fún wọn. Àwa tá a dẹ̀ bẹ̀rẹ̀ síwájú wọn náà, àwa náà gbà fún wọn nítorí pé wọ́n ń ṣe dáadáa. Paso àjọ wà lọ́dọ̀ Sarulaj àjọ ń kóríṣẹ́ ni. Torí ṣáájú friend mi ni Sarulaj. Àti èmi o, àtògìnà Fuji o, àti Paso o, àti ọmọ mi Wasiu Àjàní Tẹ̀kóyè Ọlọ́run bá mi fọ̀rúkẹ́. Ojú ibi ọbọ báyọ̀ gbogbo àjọ ń kóríṣẹ́ lọ́dọ̀ Sarulaj ní Ládéyẹmí. Kì í ṣẹgbẹ́ o nídìí iṣẹ́ Fuji.
ògìnà ò wọnú gbó lọ ògìnà ló lọ́la ju akọmọ láì lábẹ́ mo ṣe máa ń kí ògìnà nìyẹn. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹni ìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. Àlàǹkèrè. àwọn kọ́sítọ́mà ló máa ń kọ́ wa síra wa ṣùgbọ́n aláyé ni òun jẹ́ káyé òun bàjẹ́ ọ̀tẹ̀ ló ní orin fújì torí sísẹ́ bọ́mọ kékeré bá bẹ̀rẹ̀ tó ń wò di àgbà ọmọ lẹ́yìn aṣerú ẹ̀ náà fún whoever tó bá ti lè máa rúb sí ara wájú ẹ̀ àwọn tó ń bọ̀ lẹ́yìn náà máa tanná sójú ẹ̀ gbogbo àmọ́ ìpé ànábì ní kéwàá ẹni tí mò ń sọ̀rọ̀ gan ànábì ní mí whoever tó bá ti ń kí message tó ń kọrin ìṣítí fáwọn èèyàn tó ń gbọ́ táwọn èèyàn ń jó wájú ẹ̀ tó ń fún wọn ní message is a prophet. Aláàjì àgbà sọ pé tóun bá kú tán wọ́n tún máa ṣe ìrànwọ́ adẹ̀yìn ṣe torí àlè kọjá lọ ká má gbà wájú ẹ̀ kọjá. Àlàǹkèrè. alọba gbogbo ní fújì báyìí ṣé mọ̀ pé tí àgbàlagbà bá dépò àgbà á wò ó pé àwọn ọmọ tí mo fẹ́ fẹ̀yìn sílẹ̀ fún yìí jẹ́ kí n gbé pò àgbà fún wọn. òun ló dífá fún Alhaji Sikiru Ayinde Barrister, may so rest in perfect peace, tó fi ṣe handing over fún K1 The Ultimate. olórí ìwàyé olórí ìwà jọ̀wọ́ ìwọ làwa gbòjúlé. Barrister willingly ó wò ó pé ọmọ yìí náà tó fẹ̀yìntì ọmọ mi ni wọ́n wá lóun ṣe burúkú fẹ́nìkan òun ṣe kìnnìkan fẹ́nìkan eléyìí náà tó láti fi lélẹ̀ lọ́wọ́. That is Barrister. Alhaji Kollington Àyìnlá àwọn náà wò nínú ara wọn pé Wasiu Ayinde ọmọ mi ni mi lè máa bá dùn kankan mọ́ ẹ jẹ́ kí n filẹ̀ fún làwọn Alhaji Kollington Àyìnlá ò fi lè ọ̀pọ̀sí olórí wa tí Alhaji Sikiru Ayinde Barrister fi Wasiu Ayinde jẹ gẹ́gẹ́ bí ọwọ́ alúfújì. Ṣé àwọn ọmọ sọ wọ́ọ̀dù kan lẹ́gbẹ̀ẹ́ pé fújì oríṣiríṣi o. Yes, tí Barrister yé Barrister tó fi decide pé Òṣùpá ọmọ mi ni ọba orin ni ó ń kọrin jẹ́ kí n gbádé fún un. Ṣùgbọ́n Barrister wá sọ pé Òṣùpá lọ́gà K1 The Ultimate. Barrister never and never tó bá ìwà láyé wọn ò lè sọ pé Òṣùpá lọ́gà Wasiu Ayinde. Alhaji Sikiru Ayinde Barrister sọ pé ìgbà tó fi Wasiu Ayinde jẹ dr kìnìkan ní NTA Ìbàdàn wípé òun ò lè oppose because òun fẹ́ kọ́ ọmọ òun dá lójú ayé o. Alhaji dẹ̀ filẹ̀ bẹ́ẹ̀. ògìdá adé kọ́mándà mi Adéwálé Ṣọlá o ògìdá fújì lẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ èmi náà kọ́ ọlọ́run bá màmá ní apá kan mi jẹ̀ṣà apá kan mi níjẹ̀bú Òde o àwa ló ní fújì táyé ń gbọ́. Ìrírí pọ̀ lóríṣiríṣi kí ọlọ́run kó máa là wá nínú ẹ̀. A ti gbéra nínú ilé tá a kó iṣẹ́ sínú bọ́tò ń gbà táyà ní irinṣẹ́ nínú ilé táàdẹ̀ láǹfààní àti débi iṣẹ́ tá ń lọ. Gbogbo àsìkò gbà yẹn à ń lọ patí ọ̀sán à ń lọ patí alẹ́ o. Tá a kúrò lé táàdẹ̀ kúrò iṣẹ́ lọ sí patí. Kí ló kọ̀ọ̀sẹ̀? Problem mọ́tò ni. Kò tí ì sí ayé pé ibi tá a ti fẹ́ lọ pé kàgbà níṣẹ́ nítòsí ibẹ̀. Ìyẹn bẹ́ẹ̀ yẹn àwọn ní patí ń tírèsì wa bọ̀ náà lórí wa eléyìí tán lè kó lára irinṣẹ́ wọn kó. A ti lọ patí tí wọ́n ń jà ń bẹ̀ tí ibẹ̀ dàrú oríṣiríṣi ṣẹlẹ̀. Ògìdá ṣì ń kọrin, I'm still singing. Òṣogbo ni mo wà báyìí o. Òṣogbo, Ọ̀ṣun State. Òṣogbo ni àwọn pìrìsẹ́ńtà mi náà dẹ̀ ti wá bá mi. So ayé lọ sí pati àwọn ọmọ tá a kó jáde lọ́jọ́ mẹ́jọ tó ń ṣe graduation tó ń ṣe wedding pati wọn là ń lọ jù ú sìn
So music is still continue. Ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wá fún Fuji music. And travel káàkiri. My first number is 08064796240. 64796240. My WhatsApp number 07043065184.